ìwé ọ̀nà òmìnira tí a ti ọwọ́ Bíọ́dún Ọláwuyè kọ là ń kà lọ́wọ́lọ́wọ́. Orí kẹfà ni a wà báyìí. Owó ni kókó ni àkórí rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Olómi wà nínú ilé níbi tó kájọ sí. Bó bá wò sùn díẹ̀ a tún mí kanlẹ̀. Àwọn olórí ẹgbẹ́ òṣèlú wọn méjì ló wà lọ́dọ̀ rẹ̀. Bí wọ́n ti ń pẹ̀tù sí i nínú ni wọ́n ń pàrọwà fún un pé kó fọkàn balẹ̀. Wọ́n ní ọwọ́ ò ní pẹ́ tó àwọn tó ṣiṣẹ́ ibi náà. Gómìnà ní ọjọ́ wo ni ọwọ́ tó fẹ́ tẹ̀ wọ́n? Òní ló pé ọjọ́ 4 tí wọ́n ti jí wọn gbé báyìí. A ò sì gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ àwọn tó ṣiṣẹ́ ọ̀hún. Ó dá mi lójú pé wọn kì í ṣe ajínigbé tó fẹ́ béèrè fowó. Ọlọ́run ló sì mọ ohun tí wọn yóò ti fi ojú ìyàwó àti ọmọ mi rí báyìí. Ọ̀kan nínú àwọn olórí ẹgbẹ́ òṣèlú wọn tó wà níbẹ̀ ní ṣé àwọn ọlọ́pàá tó wà pẹ̀lú wọn nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ò tí ì jẹ́wọ́ náà ni. Gómìnà ní àti ọjọ́ náà ni gbogbo wọn ti wà nínú àhámọ́. Ohun kan náà ni gbogbo wọn ń sọ. Kódà wọ́n fi àtẹ̀jíṣẹ́ ìyàwó mi tó fi ránṣẹ́ sí ọ̀kan nínú wọn pé wọ́n ti jí òun àti ọmọ òun gbé hàn mí. Aṣọ́gbà iléeṣẹ́ náà àti ọ̀gá iléeṣẹ́ náà tún jẹ́rìí sí pé wọn ò mọ nǹkan kan nípa ìjínigbé ọ̀hún. Gbogbo àwọn tó wà níbẹ̀ lọ́jọ́ náà ni ìjínigbé ọ̀hún ṣe ní kàyéfì. Kódà wọ́n ṣẹ̀ṣẹ̀ pàṣẹ fún àwọn agbófinró pé kí wọ́n tú wọn sílẹ̀ ni. Wọ́n ní ọmọbìnrin kan báyìí tí wọ́n ń pè ní Bẹ́sù Yàntán ni wọ́n rán wá tó wá jí ìyàwó àti ọmọ mi gbé. Ẹsẹ̀kẹsẹ̀ ní oògùn bo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wọn méjèèjì tó wà lórí ìjókòó. Ọ̀kan nínú wọn ní Bẹ́sù Yàntán àbí ẹ ti pè é? Bẹ́ẹ̀ ni, ṣé ẹ mọ̀ ni? Ọkùnrin náà fẹ́ dáhùn ṣùgbọ́n níṣe ni gbogbo ohun tó fẹ́ wí bẹ̀rẹ̀ sí í pa lórí. Ó bẹ̀rẹ̀ sí í kálòlò. Ó bọ́ agbádá ọrùn rẹ̀. Bí inú ilé ṣe tutù tó, ó ń fi agbádá náà fẹ́ atẹ́gùn sí ara rẹ̀. Síbẹ̀ níṣe ló ń làágùn bọ̀lọ̀. Ẹnìkejì rẹ̀ náà tún jókòó dáadáa lórí àga. Jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ ti bá a. Ó ní bó bá jẹ́ Bẹ́sù Yàntán ló jí wọn gbé ní tòótọ́, kò sí ẹni tó rán an. Òun fúnra rẹ̀ ló rán ara rẹ̀. Bí ó bá wá jẹ́ pé òun ló ṣiṣẹ́ ọ̀hún, àti wọ gàù. Afẹ́fẹ́ tó fẹ́ tó gbé kẹ̀tẹ́pẹ́ ògì kí oníyẹ̀fun yá máa fura ni. Gómìnà ní bíi ti báwo. Ọkùnrin tó sọ̀rọ̀ kẹ́yìn náà tún ní ọ̀ràn gidi la dá. Kí olórí ó di orí rẹ̀ mú lókù nítorí pé apá èkúté ilé ò ká àwùsá. Bẹ́ẹ̀ lẹ́kù ò lè pa ológìnní. Apá gbogbo ọlọ́pàá lẹ̀ yóò ká Bẹ́sù Yàntán. Bẹ́ẹ̀ làwọn ọmọ ogun ò lè rí gbèsè. Sìgìdì tí yóò lé èṣù lóríta mẹ́ta, epo orí rẹ̀ yóò rin. Gómìnà ní ẹyọ ẹnìkan ṣoṣo. Ó jọ pé ẹ ò mọ agbára tí ìjọba ní. Ìjọba yóò fi ojú rẹ̀ hàn funfun èèmọ̀. Ọkùnrin náà ní ọlọ́lá jù lọ. Igbá yín sọnù, ẹ ní ẹ sàmì sí lára. Ṣé ẹ ò mọ̀ pé ìgbà tí ẹ bá rí igbá tó sọnù ni ẹ ó rí àmì tó wà lára rẹ̀? Bóyá ẹ ò mọ ìtumọ̀ orúkọ ọmọbìnrin náà. Bí èṣù bá ti yàn tán, ọmọbìnrin náà ló tún kù tí yóò yàn. Ó ní igbákejì èṣù. Gómìnà ní ìyẹn ni pé obìnrin atẹ̀yìntọ̀ lásán ni ẹ̀ ń bẹ̀rù tó báyìí. Ọlọ́pàá kan wọlé pẹ̀lú ìwé pélébé kan lọ́wọ́. Ó fún gómìnà ní ìwé náà. Ó ní gbogbo ohun tí a mọ̀ nípa Bẹ́sù Yàntán nìyí. Gómìnà gba ìwé náà ó sì bẹ̀rẹ̀ sí í kà á. Kò tí ì kà ju ìlà 5 lọ nínú ìwé ọwọ́ rẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí í làágùn. Ó sọ fún ọlọ́pàá tó dúró tì í pé kó bá òun tan ẹ̀rọ amúlétutù tó wà lára ògiri. Ọlọ́pàá náà fún un lésì pé títàn ni ẹ̀rọ amúlétutù náà wà láti àárọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gómìnà bẹ̀rẹ̀ sí í dún. Gómìnà ta gìrì lójijì. Gbogbo àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ ló kára ró. Gómìnà wojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó rí i pé ààrẹ ló ń pe òun. Ó gbé ìpè náà. Ààrẹ béèrè bóyá wọ́n ti gbúrò ìyàwó àti ọmọ rẹ̀.
ṣùgbọ́n gómìnà ní àwọn ò tí ì gbúrò wọn rárá. Kò gbàgbé láti sọ fún ààrẹ pé wọ́n ní Bẹ́sùyìntàn ló jí àwọn ẹbí òun gbé. Ẹsẹ̀kẹsẹ̀ tí ààrẹ gbọ́ Bẹ́sùyìntàn ni ààrẹ já ìpè náà. Gómìnà wojú àwọn ènìyàn rẹ̀ tó wà pẹ̀lú rẹ̀ tìyanu. Bí ó ti ní kí òun mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà sórí tábìlì ní iwájú rẹ̀ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà tún bẹ̀rẹ̀ sí í dún padà. Gómìnà wojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, ẹsẹ̀kẹsẹ̀ ló tún jókòó dáradára. Ó ní ìyàwó mi ló ń pè mí. Bí ó ti gbé ìpè náà ni ẹni tó ń bá a sọ̀rọ̀ ní ọlọ́lá jùlọ, ẹ kú iṣẹ́ ìlú. Àlàáfíà ni ìyàwó àti ọmọ yín wà o. Ẹ má bínú pé n ò tí ì sọ orúkọ mi fún yín. Bùnmi Ikúkọ̀yí ni orúkọ mi. Àwọn ènìyàn máa ń pè mí ní Bẹ́sùyìntàn. Ènìyàn jẹ́jẹ́ ni mí bí ẹnikẹ́ni ò bá ti tọ́ mi níjà. Ṣùgbọ́n bí mo bá ń bínú, ooru imú mi lásán lè ṣe iṣu jiná. Mo fẹ́ kí ẹ ṣètò 100 mílíọ̀nù lẹ́sẹ̀kẹsẹ̀. N ó sọ ibi tí ẹ ó gbé owó náà wá fún yín tí ó bá ṣe díẹ̀ sí. Mo rọ̀ yín kí ẹ má sọ fún ẹnìkankan. Ẹ̀yin fúnra yín sì ni kí ẹ gbé owó náà wá. Àbọ̀ ọ̀rọ̀ la sọ fún ọmọlúwàbí. Bí ó bá dé inú rẹ̀ á di odidi. Ìpè náà já lẹ́sẹ̀kẹsẹ̀. Gómìnà kọ́kọ́ dákẹ́ lọ gbárí. Ẹ̀ẹ̀kan náà ló sọyè. Ó ní kí ọlọ́pàá tó mú ìwé wá fún òun lọ sọ fún olórí ẹ̀ṣọ́ aláàbò òun pé kí ó kó àwọn ikọ̀ rẹ̀ bíi 50 jọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé àwọn ajínigbé náà ti pe òun, wọ́n sì ti béèrè fún owó. Kó o sì tún pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀ nípa bí a ti ń tọpa ibi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bá ti ń pe ènìyàn wá lẹ́sẹ̀kẹsẹ̀. Bí ọlọ́pàá náà ti ń jáde lọ ni gómìnà tún mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó sì pe iléeṣẹ́ ológun. Lẹ́yìn wákàtí kan ni Bùnmi tó tún pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Olómi láti sọ ibi tí yóò ti wá gbé owó náà pàdé òun. Ẹsẹ̀kẹsẹ̀ ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó ti wà ní ìkàlẹ̀ ti ń gbìyànjú àti wo ibi tí ìpè náà ti wá. Bùnmi ṣàkíyèsí pé ẹ̀rọ ìpè náà bẹ̀rẹ̀ sí gbóná mọ́ òun létí. Ó sọyè pé ó dàbí ẹni pé wọ́n ń gbìyànjú àti mọ ibi tí òun ti ń pè. Ó sáré sọ ibi tí gómìnà yóò ti gbé owó náà wá pàdé òun àti àkókò tí yóò wá. Ẹsẹ̀kẹsẹ̀ ló sì já ìpè náà tó sì pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà pátápátá. Ó ká àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó ń gbìyànjú àti mọ ibi tó ti ń pè lára. Wọ́n ní ìṣẹ́jú àyá díẹ̀ ló sì kù kí àwọn fi mọ ibi tó ti ń pè náà. Gómìnà ní ó bà ní kò tí ì bàjẹ́. Ẹ gbáradì kí n lọ gbé owó náà pàdé rẹ̀ ní ibi tó wí. Ṣèkún ni ọwọ́ yóò tó. Ọ̀kan lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú wọn ní ẹ mú ẹ kì í ṣe ẹran bíi òòrẹ́ o. Erin kọjá gbígbé, àjànàkú kọjá ẹran àtòkùnbọ̀ lọ́rùn. Mọ̀nàmọ́ná lolóògùn lè gbé. Olóògùn tó bá gbé paramọ́lẹ̀ yóò kan ìyọnu ni. Àṣà ò ní gbọ́mọ ewúrẹ́. Bó ti wù kájọ́ mọdẹ tó kò ní pa ẹja nínú omi. Bẹ́sùyìntàn kọjá ẹni tí ẹ lè kò gìrì mú. Ẹ jẹ́ kí àwọn ọlọ́pàá wọ̀nyí padà sẹ́nu iṣẹ́ wọn. Kí àwọn ọmọ ológun náà padà sí bárẹ́kè wọn jẹ́ẹ́jẹ́. Ẹ jẹ́ ká fún un ní owó tó béèrè fún kí gbogbo ohun tó ń rùn tán nílẹ̀. Gómìnà ní ẹ padà òdì àdáni. Ẹnìkan kì í lágbára ju ìjọba lọ. Ìjọba múnimóògùn. Òní ni ẹ ó mọ ohun tí wọ́n ń pè ní ìjọba. Ọkùnrin náà ò dá sí ọ̀rọ̀ náà mọ́. Gómìnà ní kí ọlọ́pàá kan gbé owó náà nìṣó nínú ọkọ̀ ní ìta. Gbogbo wọn sì jáde sí ìta. Bí wọ́n ti dé ìta ni gómìnà gba kọ́kọ́rọ́ lọ́wọ́ awakọ̀ rẹ̀. Òun nìkan kó sínú ọkọ̀. Ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó pe ẹnìkan lórí rẹ̀, ó sì béèrè bóyá gbogbo ètò ti tò. Ẹni náà dáhùn pé gbogbo rẹ̀ ló ti tò. Gómìnà sínú ọkọ̀, ó sì ń lọ sí ọ̀nà ibi tí wọ́n ní kí ó gbé owó náà pàdé wọn. Nínú igbó lọ́hùn-ún, Bùnmi mú ọ̀gẹ̀dẹ̀ kan lọ́wọ́ tó ń jẹ. Ó wo aago ọrùn ọwọ́ rẹ̀. Aago 11:30 ló lù. Ó ní ó ti yá Dàmọ́lá. Jẹ́ kí a lọ gba owó náà. Ọkàn gbogbo wọn ò balẹ̀ bí Dàmọ́lá àti Bùnmi ti fẹ́ máa lọ kúrò láàrin wọn. Bùnmi rí i pé àyà gbogbo wọn ló ń já. Ó padà sẹ́yìn, ó ní ẹ má fòyà. Bí ó bá wu Ọlọ́run ọba tí a gbójúlé,
a ó padà síbí láyọ̀ àti àlàáfíà dandan. ẹni tó bá sì fẹ́ tẹ̀síwájú nínú ayé kó má gbìyànjú láti máa ronú bíi àwọn ẹni ẹ̀yìn, bí bẹ́ẹ̀ kọ́ òun náà ò ní pẹ́ dàbí wọn. akíkanjú ènìyàn ló lè wẹ òkun ayé já, ìgbìyànjú ẹ̀dá nìkan ni Olódùmarè lè dé ládé. ẹni tó sùn sójú kan náà tó wá ń fi gbogbo ọjọ́ ayé gbàdúrà pé kí Ọlọ́run gbé olóore pàdé òun, irú àdúrà bẹ́ẹ̀ kì í gbà bọ̀rọ̀ tàbí kó mọ̀ tilẹ̀ gbà rárá. ènìyàn ní láti rìn sí ìta ni kó tó pàdé olóore. ẹni tí olóore rẹ̀ wá bá ní ìyẹ̀wù ò tó nǹkan. ẹ má ṣe lérò pé a ò ní bọ̀, nítorí pé ọkàn ẹni ni àlùfáà ẹni. èrò ọkàn ènìyàn lágbára púpọ̀, ó lè gbé ènìyàn ṣubú, bẹ́ẹ̀ ló sì tún lè gbé ènìyàn dìde. ọ̀pọ̀ ènìyàn ní èrò ọkàn wọn ti sọ di akúrẹ̀tẹ̀. bẹ́ẹ̀ bí wọ́n bá ní èrò rere lọ́kàn nípa ara wọn ni wọn ò bá máa wà láàrin àwọn ọlọ́lá láwùjọ títí láí ni. àwa ń lọ báyìí, a ó sì padà dandan. Bùnmi pẹ̀yìndà ó sì ń padà lọ bá Dàmọ́lá ní ibi tó dúró dé sí. bí ó ti kù díẹ̀ kó dé ọ̀dọ̀ Dàmọ́lá ni Dàmọ́lá ní bí a bá wá ṣe bẹ́ẹ̀ tí a lọ ṣùgbọ́n tí a ò padà ń kọ́. Bùnmi dákẹ́ lọ díẹ̀, ó wo Dàmọ́lá sùn, ó ní oníyèméjì ń ro ikú sí ara rẹ̀ lóòrọ̀, ó sì kú kó tó di ọ̀sán. bẹ́ẹ̀ ká ní kò ro ikú ru ara rẹ̀ ni kò bá pẹ́ láyé díẹ̀ sí. èrò ọkàn ẹni lágbára lórí ẹni. Bùnmi fi ọwọ́ lé Dàmọ́lá ní èjìká, ó ní padà sí àárín àwọn ènìyàn wa, ó yẹ fún iṣẹ́ yìí. Bùnmi pe Kàfáyá, àwọn méjèèjì sì kúrò láàrin wọn. Bùnmi gun orí òkè gíga kan nítòsí ibi tí ó ti ní kí gómìnà wá gbé owó náà pàdé òun. ó sì júwe apá ibìkan ní ìsàlẹ̀ lọ́hùn-ún fún Kàfáyá pé kó máa lọ síbẹ̀ láti lọ gba owó náà. lẹ́yìn tí Kàfáyá kúrò lọ́dọ̀ rẹ̀ tán, Bùnmi yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó gómìnà tó fi pè é lẹ́ẹ̀kan. ó tàn án padà, ó sì tún pe gómìnà pé òun ti wà ní ibi tí òun sọ, ṣùgbọ́n òun ò rí gómìnà. Gómìnà sọ pé òun náà ti fẹ́rẹ̀ débẹ̀. bí Bùnmi ti bá gómìnà sọ̀rọ̀ ló ń fi ojú wo Kàfáyá lọ ní ìsàlẹ̀ lọ́hùn-ún. kò pẹ́ púpọ̀ ní ọkọ̀ gómìnà páàkì ní títì lọ́hùn-ún. Bùnmi ní kí gómìnà sọ̀kalẹ̀ nínú ọkọ̀ kó sì máa rin ojú ọ̀nà oko tó wà ní apá ọ̀tún rẹ̀ bọ̀ nínú igbó. ó ní kí gómìnà rin ẹsẹ̀ bàtà 60 sínú igbó náà. lẹ́yìn náà ni kó yà kúrò ní ojú ọ̀nà náà sí inú igbó ní apá òsì rẹ̀. kí ó rin ẹsẹ̀ bàtà 60 sínú igbó náà, yóò rí igi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa èpo rẹ̀ kan. ó ní kó gbé owó náà sílẹ̀ ní ibi igi náà kó sì máa lọ. Gómìnà ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Bùnmi ti pàṣẹ fún un. kò sì pẹ́ púpọ̀ tó tún fi padà sínú ọkọ̀ rẹ̀. ó lọ́rí ọkọ̀ padà, ó sì bá tirẹ̀ lọ. kò pẹ́ púpọ̀ tó lọ tán tí Kàfáyá fi ń tọ ojú ọ̀nà oko náà bọ̀ sí tòsí ibi tí owó náà wà. bí ó ti fẹ́ yà wọ igbó náà pé kí òun lọ gbé owó náà, ó ṣàkíyèsí pé òun rí aṣọ dúdú kan fìrí nínú igbó lọ́ọ̀kan. kò pa ẹ̀rín ẹsẹ̀ rẹ̀ dà, ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ ni èrò ọkàn rẹ̀ ti yí padà. bí ó ti ń rìn lọ ló ń fi ẹ̀gbẹ́ ojú wo àyíká bíi ológìnní tó gun òkè àjà. ó rí i pé àwọn ológun ti yí gbogbo agbègbè náà ká tìbọn. ó sì yé yéké pé wọ́n lè yìnbọn fún òun nígbàkúùgbà. kàkà kí Kàfáyá yà sí ibi tí owó náà wà, ojú pópó ló forí lé tààrà. àyà Bùnmi já nígbà tó rí i pé Kàfáyá ò lọ sí ibi owó náà wà mọ́. ó mọ̀ dájú pé ejò ti lọ́wọ́ nínú ni. ọkàn rẹ̀ ò balẹ̀ mọ́, ṣùgbọ́n kò mira ní ibi tó wà. ó ń fi ojú sin Kàfáyá lọ ni. bí Kàfáyá ti dé títì, ó dá ọlọ́kadà kan dúró. kétékété sì ni Bùnmi ń wò wọ́n ní títì lọ́hùn-ún. ibi tí òun àti ọlọ́kadà náà ti ń dúnàdúrà iye tí yóò gbé dé ibi tó ń lọ ni Kàfáyá ti gbọ́wọ́ lé fèrè ọ̀kadà náà, tí fèrè náà sì ń han gan-an. bí Bùnmi ti gbóhùn fèrè náà ni ọ̀rọ̀ náà ti yé. ó ní ọdẹ tó ń ṣọ́ ìṣẹ́jú akàn orí ẹ̀gùn ni yóò kú sí. ó yọ́ mìrín bíi ejò kúrò ní ibi tó wà.
Kàfáyà sọ fún ọlọ́kadà náà pé òun rò pé fèrè náà ò ṣiṣẹ́ ni. Ọlọ́kadà náà gbé e kúrò ní ibẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Kàfáyà ti padà dé ibi tí wọ́n tẹ̀dó sí kí Bùnmi tó dé. Ó sì ti ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ibi tí wọ́n lọ fún àwọn tó kù. Ọkàn ìyàwó gómìnà ò balẹ̀ mọ́ látìgbà tó ti gbọ́ ìròyìn ohun tó ṣẹlẹ̀ ní ibi tí wọ́n lọ. Ó mọ̀ dájú lọ́kàn ara rẹ̀ pé bí Bùnmi bá padà dé tìkanra ni. Ṣé a kì í mọ ìwà ilẹ̀ kó kú ni níṣu? Òkú ọdún mẹ́ta kì í ṣe àjòjì sàárè. Kò pẹ́ púpọ̀ tí Bùnmi náà fi yọ lókèèrè. Gbogbo wọn ló pa lọ́lọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Kó wá tilẹ̀kùn ètè bíi ẹni tilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n. Gbogbo wọn dákẹ́ rọ́rọ́ bíi adágún omi. Bí Bùnmi ti dé, ojú rẹ̀ pọ́n kankan bíi ẹ̀yìn iná. Kódà kò sí ẹni tó lè wo ojú rẹ̀ nínú gbogbo wọn pátá. Ìyàwó gómìnà ń gbọ̀n rìrì bíi ewé ojú omi níbi tó jókòó sí. Bùnmi jókòó doríkodò láì wí ohunkóhun. Dídákẹ́ rẹ̀ yìí ló túbọ̀ jẹ́ kí ìyàwó gómìnà ti kú sára. Ẹ̀ẹ̀kan náà ni Bùnmi dìde fùú. Ó fa ìbọn ìléwọ́ rẹ̀ yọ. Ó sì rìn lọ sí ọ̀dọ̀ ọmọ gómìnà. Bí ó ti dé ọ̀kánkán ibi tí Kàfáyà jókòó sí, ó ní o ṣeun Kàfáyà. Ó kú iṣẹ́ takuntakun. Ẹ̀gàn ni ọmọ ni ọ́, mo sì gbà fún ọ. Ó kọjá lára Kàfáyà láì wojú rẹ̀ rárá. Bí ó ti dé ọ̀dọ̀ ọmọ gómìnà, ó gbé ìbọn ọwọ́ rẹ̀ sí ọmọ gómìnà lórí. Ẹsẹ̀kẹsẹ̀ ni omi bẹ̀rẹ̀ sí sun lára ìyàwó gómìnà bíi ìṣẹ̀lẹ̀rú. Kò sì sí ẹni tí ìbẹ̀rùbojo ò mú nínú gbogbo àwọn tó wà níbẹ̀. Bùnmi yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó gómìnà tó wà lápò rẹ̀. Ó tún pe gómìnà padà. Ó ní aṣọ tó bá ti dágbére àkìtàn, igba abẹ́rẹ́ ò lè dá dúró. Ajá tí yóò sọnù kò ní gbọ́ ìfẹ́ ọdẹ. Bí mo ti kì ọ́ nílọ̀ tó, síbẹ̀ ó tún pe àwọn ọlọ́pàá àti àwọn ológun. Ó túmọ̀ sí pé o ò fẹ́ràn ìyàwó àti ọmọ rẹ rárá. Kò burú, n ó fún ọ ní oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì, ṣùgbọ́n ohun méjì ni wàá fi san ìwà ìgbọràn tí o ṣe. N ó fi àdírẹ́sì kan ṣọwọ́ sí ọ láìpẹ́ yìí. Ìjìyà àkọ́kọ́ ni pé owó tí mo fẹ́ gbà báyìí ti di ìlọ́po méjì nítorí àìgbọràn rẹ. Mo fẹ́ kí o gbé 200 mílíọ̀nù pàdé mi níbẹ̀ láàrin wákàtí 3 péré. Bí ó bá wá ju wákàtí 3 lọ, orugi oyin nìyẹn. Ìwọ nìkan ni kí o wá. Bí ó bá wá wù ọ́, ìgbà tí o bá ń bọ̀, o lè kó gbogbo ọlọ́pàá àti àwọn ọmọ ológun tó wà ní ìpínlẹ̀ rẹ àti àwọn tó wà ní ìpínlẹ̀ tó súnmọ́ ọ lọ́wọ́. Má sì gbàgbé láti kó gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tí o bá tún mọ̀ lọ́wọ́ pẹ̀lú. Bí o bá ti wá ṣe bẹ́ẹ̀, bá mi kó àwọn ọkọ̀ agbókùú tó pọ̀ rẹpẹtẹ tẹ̀lé wọn lẹ́yìn, torí mo ṣèlérí fún ọ lórúkọ Ọlọ́run ọba tó dá mi pé ẹnìkan nínú wọn ò ní padà láàyè. N ò wá ní tètè pa ọ́ ní tìrẹ, torí n ó jẹ́ kí o ráre dáradára. Gbogbo ìdílé rẹ ni n ó sì parun kúrò lókè erùpẹ̀ lójú rẹ. Èmi bẹ́sù yàn tán ni mo wí bẹ́ẹ̀. Wákàtí 3 péré ni mo fún ọ. Wákàtí 3 náà sì ti bẹ̀rẹ̀ báyìí. Ìjìyà ẹlẹ́ẹ̀kejì nìyí. Bí a bá ní oògùn ìkà tí a ò tí ì fi pa ará ilé ẹni, ará ìta ò ní bẹ̀rù ẹni. Gbà ò ní ìbọn ọwọ́ Bùnmi dún. Gbogbo àwọn tó wà níbẹ̀ ló káraró tí jìnnìjìnnì sì bá wọn. Bí gómìnà ti gbúrò ìbọn, ló ṣẹ́ ìtọ̀ yẹ́rí sí ṣòkòtò. Àṣé ẹni tí ẹ̀rù ajá kì í bà, òun ò tí ì rí dìgbòlúgiri ni. Ẹni tí ìjà ò bá ní pe ara rẹ̀ lọ́kùnrin. Bí ìyàwó gómìnà ti gbúrò ìbọn tí Bùnmi gbé sí ọmọ rẹ̀ lórí tó dún gbàù, ló ti dákú lọ gbọ̀nrangandan. Ẹ̀rù ò bà Kẹ́mi pàápàá tó bẹ́ẹ̀ rí. Bùnmi rẹ́rìn-ín, ó ní mo ti ṣe ìlérí fún àwọn eléyìí pé bí wọn ò bá ti tẹ òfin mi lójú, n ò ní pa wọ́n rárá. N ò sì ṣe ìlérí kí n má múṣẹ rí. Ìgbà yìí ni gbogbo wọn tó wá wo ibi tí Bùnmi wà dáradára, tí wọ́n rí i pé ó yin ìbọn tó yìn dànù lásán ni ọmọ gómìnà sì wà láyé. Gbogbo wọn ló mí kanlẹ̀ tí
tí wọ́n sì fi ọwọ́ wọ́ àyà wọn wálẹ̀. Wọ́n bu omi sí ìyàwó gómìnà lójú. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ló jí sáyé padà tó sì rí i pé ọmọ òun sì wà láyé. Ẹ̀kún ló bú sí gbẹrẹgẹdẹ tó ń wa omi lójú bíi tóótó. Bùnmi ṣàkíyèsí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí òun fi ń pe gómìnà ń gbóná mọ́ òun lára. Ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, ó yí ojú rẹ̀ wò, ó sì rí i pé bátìrì rẹ̀ ń já lọlẹ̀ kíákíá ju bí ó ti yẹ lọ. Ó dìde, ó wo gbogbo àyíká. Ní ojú kan tó dúró sí, ó ní, ẹ máa palẹ̀mọ́ kíákíá, a ní láti kúrò níbi tí a wà yìí lẹ́sẹ̀kẹsẹ̀ torí wọ́n ti lo àwọn ìpè mi gbogbo láti mọ ibi tí a wà. Gbogbo wọn fò dìde lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́. Bùnmi kúrò láàrin wọn lẹ́sẹ̀kẹsẹ̀, kò sì pẹ́ púpọ̀ tó fi dé etí odò kan báyìí tó wà nítòsí. Ó bẹ̀rẹ̀ sí etí odò náà, ó sì bẹ̀rẹ̀ sí bu omi odò náà bọ́jú. Lẹ́yìn tó ṣe èyí tán, ó tún rọ omi díẹ̀ sínú ike tó mú lọ́wọ́. Ó sì padà sí ọ̀dọ̀ àwọn ènìyàn rẹ̀. Àwọn ọmọ ológun bíi 5 kan yọ ní òkèèrè. Àwọn bíi 100 mìíràn sì ti yí gbogbo agbègbè náà ká. Bí àwọn ọmọ ogun náà ti dé ibẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó gómìnà nìkan ni wọ́n rí nílẹ̀ níbẹ̀. Ọ̀nà àwọn Bùnmi ti jìn ní tiwọn. Ọ̀gá ológun náà ní àlùjànnú èèyàn ní bẹ́sù yàn tán ní tòótọ́. Lẹ́yìn wákàtí kan tí àwọn Bùnmi ti dé ibi tí wọ́n tún padà lọ tẹ̀dó sí, ló tó yẹ aago ọwọ́ rẹ̀ wò. Ó dìde fù ú, ó ní, àsìkò tí mo dá fún gómìnà ti fẹ́rẹ̀ tó. Ó mú ìbọn ìléwọ́ rẹ̀, ó yẹ̀ ẹ́ wò fínífíní. Ó ṣí báàgì rẹ̀, ó yọ ọ̀bẹ kan báyìí jáde. Ó yọ ọ̀bẹ náà jáde nínú àkọ̀ rẹ̀. Ọ̀bẹ náà tanná yanranyanran bíi dígí tó wà nínú omi. Ọ̀bẹ náà fẹ́rẹ̀ lè gbẹ́ èkó ara rẹ̀ ní ibi tó mú dé. Ó dá ọ̀bẹ náà padà sínú àkọ̀ rẹ̀. Ó ta ọ̀bẹ náà mọ́ ìdí bí ìgbànú. Lẹ́yìn náà ló sọ fún àwọn ènìyàn rẹ̀ pé òun yóò padà dé láàrin wákàtí kan sí àkókò náà. Kàfáyà ti fò dìde, ṣùgbọ́n Bùnmi sọ fún un pé kó má wulẹ̀ ṣèyọnu nítorí pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ lèyí, a kì í fi rán ọmọ ẹni. Ó ní ó ṣeéṣe kí ojú ogun èyí tí òun lọ yìí gbóná janjan. Ìrírí àti ẹ̀kọ́ tí ènìyàn ti gbà sẹ́yìn nìkan ni ènìyàn lè fi ja irú ogun èyí. Bùnmi kọjú sí Fẹ́mi, ó ní, èmi pẹ̀lú Fẹ́mi ni a ò jọ lọ nítorí pé ẹni tó bá mojú ògùn nípa bìnírè. Wèrè náà la fi wo wèrè. Iná tó bá gbóná ló lè yọ irin tó bá lágbára. Fẹ́mi dìde nílẹ̀ pẹ̀lú ìdùnnú. Ara rẹ̀ yá gágá bíi ara ẹni tó jẹ tẹ́tẹ́. Ó gbé ìbọn kan nílẹ̀, òun àti Bùnmi sì kúrò láàrin wọn. Ó tó nǹkan bíi 20 ìṣẹ́jú tí Bùnmi àti Fẹ́mi ti ń ṣọ́ gómìnà kí ọkọ̀ rẹ̀ tó yọ lókèèrè. Bí ó ti dé tòsí igi kan báyìí ló dá ọkọ̀ rẹ̀ dúró. Ó sọ̀kalẹ̀ nínú ọkọ̀, ó sì ń fojú wo gbogbo àyíká. Bùnmi mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọmọ gómìnà tó wà lọ́wọ́ rẹ̀. Ó pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gómìnà, ó ní, gbé owó náà kí o máa rìn bọ̀ ní ọ̀nà ibi tí o kọ̀yìn sí yẹn. Ẹsẹ̀kẹsẹ̀ ní Bùnmi já ìpè náà. Gómìnà gbé owó náà sọ̀kalẹ̀ nínú ọkọ̀, ó sì ń wọ́ ọ lọ sí ọ̀nà ibi tí wọ́n sọ fún un pé kí o máa gbé owó náà bọ̀. Kò rìn ju ìrìn ìṣẹ́jú 5 lọ sínú igbó náà tí Bùnmi nìkan fi pàdé rẹ̀. Ó pàṣẹ fún un pé kí ó gbé owó náà sílẹ̀. Bùnmi fi aṣọ wé gómìnà lójú, ó sì fi okùn wé lọ́wọ́ méjèèjì sẹ́yìn dáindáin. Ó fi téèbù aláwọ̀ eérú kan báyìí lẹ ẹnu gómìnà pa. Ó gba kọ́kọ́rọ́ ọkọ̀ lọ́wọ́ rẹ̀, ó sì fi kọ́ sí ara igi kan níbẹ̀. Lẹ́yìn náà ló gbé owó náà nílẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ti gómìnà lọ sínú igbó náà. Lẹ́yìn ìṣẹ́jú bíi 10 tí Bùnmi àti gómìnà ti lọ tán ni Fẹ́mi tó jáde sí ibi tí wọ́n ti kúrò. Ó mú kọ́kọ́rọ́ ọkọ̀ lára igi tí Bùnmi fi kọ́ sí. Ó rìn lọ sí ọ̀nà ojú pópó. Bí ó ti kù díẹ̀ kó jáde sí títì ló dúró tí ó wò yányànyán. Ó rí tí àwọn ọkọ̀ ń lọ tí wọ́n ń bọ̀. Ìgbà tó rí pé ọ̀nà náà ti dá ló tó jáde sí títì. Ó gbé ìbọn ọwọ́ rẹ̀ sí àárín abíyá rẹ̀. Ó ṣílẹ̀kùn ọkọ̀, ó sì wọlé sínú ọkọ̀ gómìnà. Ó ṣíná ọkọ̀, ẹsẹ̀kẹsẹ̀ ló sì parẹ́ bí iṣó.
bí Bùnmi ti mú gómìnà dé àárín àwọn tó kù ni gbogbo wọn dámúsò pé ọwọ́ tẹ ọ̀kan nínú àwọn ọ̀tá àwọn. Bùnmi tú aṣọ lójú gómìnà, ìyàlẹ́nu ló sì jẹ́ fún gómìnà pé ọmọ àti ìyàwó òun sì wà láyé. Inú rẹ̀ dùn lọ́nà kan, ṣùgbọ́n ó tún bàjẹ́ pé wọ́n ti jí òun náà gbé. Ó wòye ká, ìyàlẹ́nu ló sì jẹ́ fún un pẹ̀lú bí ó ti rí àwọn ọ̀dọ́ lọ́pọ̀ yanturu nínú igbó kìjikìji náà. Bùnmi sí téèbù tó fi lẹ ẹnu gómìnà. Gómìnà sáré sí ibi tí ìyàwó àti ọmọ rẹ̀ wà. Ìyàwó àti ọmọ rẹ̀ dìde, wọ́n sì dì mọ́. Bùnmi tún tú okùn lọ́wọ́ gómìnà, ó ní bí o bá gbìyànjú láti sá lọ wàá fi ikú ṣe ìfàjẹ. Kẹ́mi súnmọ́ Bùnmi, ó ní Fẹ́mi ńkọ́? Fẹ́mi ti bá iṣẹ́ pàtàkì kan lọ, kò ní pẹ́ dé. Ó fẹ̀rẹ̀ má ì tí ì sọ ọ̀rọ̀ náà tán tí Fẹ́mi fi yọ lókèrè. Bùnmi ní o ṣeun Fẹ́mi, ṣé kò sí ìdíwọ́ kankan? Pínrín bí o ti ní kí n ṣe náà ni mo ṣe. Ó káre. Bùnmi kọjú sí àwọn ènìyàn rẹ̀, ó ní mo kí gbogbo yín kú àfaradà láti ìgbà yìí wá. Ẹni tó bá fi ara da ìṣòro òní yóò jádùn rẹ̀ bó bá dọ̀la. Mo fẹ́ kí ẹ mọ̀ pé a ò jìnnà sí òmìnira tá à ń pòǹgbẹ rẹ̀ lọ́jọ́ pípẹ́ mọ́. A ó gbàlejò àwọn méjì kan láìpẹ́ yìí. Wọ́n ti ṣètò bí gbogbo ohun ìjà tí a ó lò láti gba ẹ̀tọ́ wa padà sílẹ̀. Owó ló kù tí wọ́n ń retí. Ṣé ẹ mọ̀ pé owó ṣe kókó? Bí wọ́n bá ti dé tí a gbé owó fún wọn, ó pẹ́ jù láàrin ọjọ́ 4 sí àkókò tí a wà yìí. Gbogbo ohun tí a nílò ni yóò tó wa lọ́wọ́. Kí àwọn ohun ìjà wọ̀nyí tó dé, a máa ṣe àmúlò àwọn díẹ̀ tí a ní nílẹ̀ yìí ná. Mo sì fẹ́ kí a pín ara wa sí 4 yàtọ̀ sí ààrẹ wa ọ̀gbẹ́ni Àdìgún. Ẹ̀yin àwọn tí ẹ bá lérò pé ẹ lè bá ṣiṣẹ́ pọ̀, kí gbogbo yín ó sara gírí nítorí pé ó sì kù gómìnà 22 tí a ní láti jí gbé sí i. Kì í ṣe nítorí owó la ṣe fẹ́ jí àwọn gómìnà náà gbé ní tiwọn, bí kò ṣe pé kí a lè dá ìbẹ̀rùbojo tí ò lẹ́gbẹ́ sílẹ̀ láàrin ìlú. Lẹ́yìn náà ni a ó ṣẹ̀ṣẹ̀ wá jí igbákejì ààrẹ àti ìyàwó rẹ̀ gbé. Ibi tí Bùnmi sọ̀rọ̀ dé nìyí tó fi rántí pé òun ò tí ì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gómìnà. Ẹsẹ̀kẹsẹ̀ ló súnmọ́ tó sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ méjèèjì tó sì lù wọ́n pa. Ó padà sí ibi tó ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀, ó ní mo mọ̀ pé ọ̀pọ̀ nínú yín ni yóò máa rò pé àlá tí ò lè ṣẹ ni. Gbogbo ẹni tó bá rò bẹ́ẹ̀ kó má gbìyànjú àti sọ ọ́ síta rárá. Àlá tí ajá bá lá inú ajá ní gbé. Àwọn tó bá ní ìrètí tí wọ́n sì mọ̀ pé kò sí ohun tí kò ṣeé ṣe ní abẹ́ ọ̀run. Bí ènìyàn bá ní ìgbìyànjú àti àfọkànsìn nìkan ni yóò máa wà láwùjọ àwọn ènìyàn pàtàkì láéláé. Kò sẹ́ni tí ò mọ̀ pé iṣẹ́ tó nira ló wà níwájú wa báyìí. Mo fẹ́ kí ẹ mọ̀ pé bí ìjànpẹ̀ rẹ̀ ti kéré tó, wọn a máa gbaṣọ lọ́rùn ẹni tó láṣọ. Bí a ti kéré tó yìí, bí a bá ní ìgboyà, kò sí àrà tí a ò lè dá. Ìbẹ̀rù kì í jẹ́ kí ènìyàn ó borí ìṣòro bọ̀rọ̀. Akíkanjú àti onígboyà nìkan ló lè borí ìṣòro gbogbo. Gbogbo ọ̀nà tí a ó gbà ṣe iṣẹ́ náà ló ti wà nílẹ̀ báyìí. Kíkó wa lọ sinmi fún tòní ná. Ìdánilẹ́kọ̀ọ́ àti ìgbáradì yóò bẹ̀rẹ̀ lówùúrọ̀ ọ̀la. Ní òwúrọ̀ ọjọ́ kejì, gbogbo ojú ìwé ìròyìn ló wà pé wọ́n ti jí gómìnà ìpínlẹ̀ Olómi gbé lọ. Gbogbo ìlú ló dákẹ́ mirimiri. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ológun ń kò fìsànfìsàn kiri. Gómìnà ìpínlẹ̀ Oníyanrìn ń jánu nínú ìwé ìròyìn àti lórí móhùnmáwòrán pé kò sí ẹni tó lè jí òun gbé bẹ́ẹ̀ láyé. Kẹ́mi ń ka ìròyìn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ó rí ìròyìn gómìnà ìpínlẹ̀ Oníyanrìn, bẹ́ẹ̀ ló ń wo fídíò rẹ̀ níbi tí ó ti ń dánu. Ó lọ fi fídíò náà hàn Bùnmi. Bùnmi bú sí ẹ̀rín, ó ní fúnra oníkọ́ní fi ẹnu ara rẹ̀ pe ikú. A ní ikọ́ yìí ni ó pa òun. Fúnra ọ̀kẹ́rẹ́ ní fi ẹnu ara rẹ̀ pe ọlọ́dẹ. Bùnmi dìde nílẹ̀ fú,
ó ní mo ti sọ fún gbogbo yín pé a ní láti dá ìbẹ̀rùbojo sílẹ̀ ní orílẹ̀-èdè yìí tó fi jẹ́ pé bí wọ́n bá pe ẹnìkan pé kó wá du ipò òṣèlú kan mú lára àwọn ọ̀jẹ̀lú wọ̀nyí ó na ọwọ́ sí gómìnà ìpínlẹ̀ olómi fúnra onítọ̀hún ni yóò sọ pé kí wọ́n yọ̀ǹda òun pé òun ò ṣe àsìkò náà ló ti wá délẹ̀ yìí gómìnà ìpínlẹ̀ oníyanrìn tó ń janu yìí gan-an ni àkọ́kọ́ lọ jí gbé báyìí òní sì ni kò ní dọ̀la èyí ni yóò túbọ̀ fi ẹ̀rù sí ọkàn gbogbo wọn àyà àdìgúnjápà ó ní má jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ bọ́mẹ̀ òkun kì í ó ruru kí a wọ̀ ọ́ ruru bí a bá gbìyànjú àti jí gómìnà náà gbé nírú àkókò yìí bí ìgbà tí ajá wọlé ẹkùn ni nítorí pé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọn yóò ti wà ní tójútìyẹ́ báyìí ajá tó bá sì wọlé ẹkùn ó ṣetán àti fẹ̀jẹ̀ wẹ̀ ni bọ̀mí ní ààrẹ wa ẹ má nù mí mo mọ̀ ẹ́ jẹ àsìkò tó dára jù láti jí gómìnà náà gbé gan-an nìyí èyí yóò túbọ̀ fi ìbẹ̀rù sí ọkàn àwọn ènìyàn pé wọ́n sì tún lè gbé gómìnà náà nírú àsìkò tí ìlú ń gbóná jẹjẹrẹ lọ́wọ́ bí irú èyí ẹ ò mọ̀ pé ajá tó bá láyà àti wọlé tọ̀ ẹkùn ó lọ́dẹ tó gbójúlé lẹ́yìn ni gómìnà ìpínlẹ̀ oníyanrìn ló rọrùn jù láti jí gbé ṣé ẹ mọ̀ pé ènìyàn kì í wáyé kó mọ̀ láàrùn kan lára ilé jíjó láàrùn ìsẹ́yìn ìjàgbóró láàrùn ìbàdàn másùmátọ̀ ní tèkó kárọ̀ ní lóyè ní tọ̀fà tógún ní tọmọ jóbi òrò lógbómọ̀ṣọ́ agídí ní tòǹdó kátàkárà kájèrè káfẹ́ gba tọwọ́ ẹni ní tìjẹ̀bú ojú kòkòrò obìnrin ní ti gómìnà ìpínlẹ̀ oníyanrìn òní dandan ni a ó jí gbé bọ̀mí ní kẹ́mi kàfáyá yẹ́misí àti fẹ́mi ẹ tẹ̀lé mi àwa ni a ó lọ ṣe iṣẹ́ náà gbogbo àwọn tó dárúkọ náà tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. báyìí ni a parí kíkà apá kẹfà ọ̀nà òmìnira tí a ti ọwọ́ Bíọ́dún Ọláwuyè kọ ẹ kú ojúlọ́nà apá keje.